kàsà ó mà ṣe o nítorí ẹ̀bùn owó ẹgbẹ̀rún lọ́nà 30 náírà èèyàn 5 dágbére fáyé níbi ìdíje fífi ọkọ̀ sáré nípínlẹ̀ Ògùn. Àṣé lótìítọ́ ni ọ̀rọ̀ Yorùbá tó ní ìṣẹ́ kì í pani ayọ̀ nípànìyàn, torí bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ ṣe rí lágbègbè Ìpárá ìlú Rẹ́mọ ìpínlẹ̀ Ògùn nígbà tí ènìyàn 5 ṣalábàápàdé ọlọ́jọ́ wọn níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní ọjọ́ Ajé Monday ọjọ́ 11 oṣù kẹjọ ọdún 2025 yìí, nígbà tí ìdíje ta ló lè fi ọkọ̀ sáré tí ó gbéra sọ. Ìdíje náà ló yí padà di bá míì tó sì sọ àwọn ọ̀dọ́ ọmọ yahoo 3 àti èèyàn 2 míì di èrò ọ̀run ọ̀sán gangan. Gẹ́gẹ́ bí ó ṣojú mi kòró kan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣe wí, ó ní àwọn ọmọ yahoo náà ni wọ́n ṣe agbátẹrù ìdíje ọ̀hún pẹ̀lú ìlérí wípé ẹgbẹ̀rún lọ́nà 30 náírà ni yóò jẹ́ ẹ̀bùn fún ẹni tí ó bá gbégbá orókè níbi ìdíje ọ̀hún. Ó ṣojú mi kòró náà tẹ̀síwájú pé kò pẹ́ tí ìdíje náà bẹ̀rẹ̀ ní ọ̀kan nínú àwọn olùdíje sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù tó sì lọ rọ́lu ìsọ̀ eléyìí tó wà ní ẹ̀bá títì. Bẹ́ẹ̀ ló tún kọlu àwọn ènìyàn 2 tí wọ́n jẹ́ ọkùnrin tí wọ́n pe orúkọ wọn ní Hakeem Ashiru àti Shina Bádéjọ tí àwọn náà wà ní ẹ̀bá títì tí àwọn méjèèjì sì kú ní ìfọ̀nàfọ̀nṣù. Bákan náà ni ó ṣojú mi kòró ọ̀hún tẹ̀síwájú wípé ìsọ̀ náà wó lu ọkọ̀ ọ̀hún tó fi jẹ́ wípé àti awakọ̀ àtàwọn 2 míì tí wọ́n jókòó tì nínú ọkọ̀ ni wọ́n há sí abẹ́ ìsọ̀ ọ̀hún. Ó ní wípé àwọn ará àdúgbò náà wọ́n sáré lọ dóòlà wọn tí wọ́n sì yọ wọ́n jáde lábẹ́ ìsọ̀ tó wó náà. Lẹ́yìn náà ni wọ́n gbé wọn dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn torí pé wọ́n ti farapa. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé kò sí ẹnikẹ́ni tó yè láwọn ilé ìwòsàn eléyìí tí wọ́n gbé wọn lọ. Bákan náà ni fọ́nrán fídíò ṣe àfihàn òkú àwọn 2 tí ọkọ̀ náà gbá tó wà ní ilẹ̀lẹ̀ àti àwòrán ìsọ̀ tó wó tó ń ti ọkọ̀ èyí tó há sí abẹ́ rẹ̀. Nígbà tí ó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, alukoro fún iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó nípínlẹ̀ Ògùn Babátúndé Akínbíyì sọ wípé lójú ẹsẹ̀ ni awakọ̀ lòun ti kú, ṣùgbọ́n àwọn 2 tó kù dé ilé ìwòsàn kí wọ́n tó gbẹ̀mí mì ní tiwọn. Akínbíyì nínú ọ̀rọ̀ tó bá wọn oníròyìn sọ lórí aago lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2025 yìí sọ di mímọ̀ wípé 2 nínú àwọn tí wọ́n há sí inú ọkọ̀ ọ̀hún yàtọ̀ sí awakọ̀ ní àwọn mí túpetúpe tí wọ́n sì gbé wọn lọ sí ilé ìwòsàn ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ tí wọ́n ti ń gba ìtọ́jú ní àwọn ilé ìwòsàn méjèèjì tí wọ́n gbé àwọn méjèèjì lọ padà kéde wípé wọ́n ti dágbére fáyé.